kí ló ń ṣẹlẹ̀ ní Venezuela wọ́n ní Trump ó ti capture President Maduro Maduro ṣe gbẹ́gbẹ́gbẹ́ máa lé ọmọ gbọ́dọ̀ dúró Maduro ti dúró wọ́n ti capture rẹ̀ kálọ̀ dúró ni wọn ò bá ti capture rẹ̀. yóò rí bẹ́ẹ̀ torí President Trump kò fojú rẹ̀ wo Maduro kì í sì ṣe pé ó ṣe President Trump directly wọ́n ti ń fi ẹ̀sùn kan Venezuela president since torí pé ó ń fi ara ní ìlú ẹ̀ gan and he was alleged of narco-terrorism ó túmọ̀ sí wípé ó ń ṣe agbátẹrù fún oògùn olóró àti ìgbésùnmọ̀mí he belong to the cartel àwọn tó ń dì pẹ̀lú oògùn olóró now ó ti mú ìnira bá Venezuela gan tí èṣe kékeré now ẹnu tí ń kọ Maduro ó ti pẹ́ tí kìlọ̀ ti ń jáde táwọn aládùúgbò ti ń pariwo pé ìgbà wo làwọn bọ̀ ọ́nú gbèkùn ọkùnrin yìí now the way bó ṣe gba power gangan bó ṣe dépò ó wà questionable because he belong to the socialist group and ìkìlọ̀ tí wọ́n ń jáde sí Maduro pé àwọn padà tẹ́ àwọn aráàlú ẹ̀ gangan ẹ lè believe pé wọ́n celebrate inú wọn dùn bí wọ́n ṣe padà Maduro mọ́ pé Ọlọ́run ṣeun ẹni bú ẹni tó fara ní àwọn wọ́n ti bá wọn gbé lọ. The point is the different reaction ti ń jáde káàkiri àgbáyé wípé nǹkan tí America dánwò ó violate international law because wọ́n ló bridge sovereignty Venezuela being a republic but níwòye tèmi kò sí country kan lágbàáyé tó ní absolute sovereignty every sovereignty ó ní limitation both internally and externally torí sovereignty pín sí méjì sovereignty túmọ̀ sí pé ìlú tó bá lómìnira tí ó ń ní ìṣàkóso títí tiẹ̀ but kò wá absolute pé òun ò lè challenge ẹ̀ now bí wọ́n ṣe wá gbé Maduro yìí tí America gbé èmi ò bá ní pé ó tàbùkù a whole country yẹ láti rí pé America sọ̀rọ̀ àwọn di báwo ṣe lè pé alágbára tí ó bìkítà tí ó bọ̀wọ̀ fún èyíkéyìí orílẹ̀ àgbáyé kankan lákàtí wọ́bẹ̀ lọ. mo mọ̀ pé bó ṣe pé America lọ sọ́n yẹn US Congress ilé ìgbìmọ̀ ilẹ̀ America wọ́n ti gbọ́dọ̀ buwọ́lù pé kó gbégbèsè yẹ because Trump ò lè gbégbèsè láì mọ̀ jẹ́ wípé some percentage or some number of US lawmakers wọ́n ti sign pé kó take action láti gbé Maduro different àṣetò náà káàkiri àgbáyé náà lórí issue yìí but let's wait ká tó mọ nǹkan tó ṣe lórí. Honourable Speaker ẹ jẹ́ kí n mú àwọn àríwísí wá kí ẹ tó sọ sí wọ́n ní ẹgbẹ́ àlàyé yìí o pé n tó ṣẹlẹ̀ ní Venezuela kì í ṣe orí ọ̀rọ̀ drug àbí nǹkan kan o wọ́n ní àwọn lè pè ní survival of the US dollar wọ́n ní kì í sọ̀rọ̀ àdó olóró kì í sọ̀rọ̀ oògùn olóró kì í sọ̀rọ̀ ìgbésùnmọ̀mí wọ́n ní kódà gan kì í sọ̀rọ̀ òṣèlú àwarawa bó wà náà ti sọ wọ́n ní it's about petrodollar system that has kept America the dominant economic power for 50 years wọ́n lórí ọ̀rọ̀ petro epo rọ̀bì àti owó dọ́là ni wọ́n ní Venezuela wọ́n threaten wọn láti fòpin sí wọ́n ní tó wá ṣẹlẹ̀ gan rèé wọ́n ní Venezuela ní 303 billion barrel of proven oil reserves ètò ọjọ́ pé ló tóbi jù ní gbogbo àgbáyé wọ́n ní kódà ó ju ti Saudi Arabia lọ wọ́n lè epo tí ń bẹ ní Venezuela nìkan ó jẹ́ ìdá 20 nínú ìdá 100 gbogbo epo tí ń bẹ láwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n ní Venezuela wọ́n wá ń ta epo wọn fún àwọn Chinese wọ́n ń tà ní Chinese yuan wọ́n ń tà ní owó dọ́là wọ́n ní 2018 Venezuela kéde pé àwọn ò yọ ara àwọn o kúrò lára àwọn tí ń ṣẹrú dọ́là lágbàáyé wọ́n nígbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gba yuan euro rupees àti nǹkan míì tó yàtọ̀ sí dọ́là láti ta epo wọn. wọ́n ní àwọn gbogbo àgbáyé ló ti mọ̀ pé ọ̀rọ̀ epo ó ní í ṣe pẹ̀lú wàhálà díẹ̀ o téèyàn ọba ti máa tà ní dọ́là tí tó bá ń tà lówó míì yàtọ̀ sí dọ́là wọ́n lọ́rọ̀ epo wọ́n ní wàhálà ni ẹni tó bá sì ti fẹ́ mú ọwọ́ dọ́là kúrò ń bẹ̀ onítọ̀hún ó ti ń béèrè wàhálà lọ́wọ́ Amẹ́ríkà wọ́n ní gbogbo àwọn tó bá dẹ́rù ẹ̀ wò tó ti dẹ́rù ẹ̀ wò ṣáájú wọ́n ní ẹjẹ́ àwọn tó ṣẹlẹ̀ sí wọn wọ́n lọ́dún 2000 Saddam Hussein ó kéde wípé orílẹ̀-èdè Iraq yóò máa ta epo wọn ní euro dípò dọ́là tí wọ́n ń tà tẹ́lẹ̀ wọ́n ní kẹ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Saddam Hussein wọ́n ní 2003 rẹ́jímù Saddam Hussein nǹkan débá ní Iraq nǹkan sì yí padà
nǹkan yìí dande mọ́ lọ́wọ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní tàbùkù dọ́là tí ọ̀tẹ̀kù ní dọ́là mọ́. wọ́n ní WMDs wọ́n dẹ̀ fún wọn lówó mọ́ nítorí pé wọn kúkú wọn níṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà. wọ́n ní ẹja lọ sọ́dọ̀ Gaddafi ní 2009. Gaddafi proposed a gold-backed African currency called the gold dinar for oil trades. òun ní ẹja máa lówó kan tí ó jẹ́ tilẹ̀ Áfíríkà tá a fi máa ta epo wa. Hillary Clinton ó ṣalábàápàdé ọ̀rọ̀ yìí èyí tí Gaddafi ń sọ. ìdí sì leléyìí tí nǹkan fi yíwọ́ mọ́ Gaddafi lọ́wọ́ nítorí pé ó fẹ́ tàbùkù dọ́là. wọ́n ní 2011 NATO ó ju àdó olóró sí Libya. wọ́n mú Gaddafi wọ́n sì sọ ilẹ̀ Libya di aṣálẹ̀ látìgbà náà. wọ́n lè tún jẹ́ àtẹ̀síwájú káwọn tó ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tí àwọn ti tàbùkù sí owó dọ́là nípa pé wọ́n ó tepo wọn. wọ́n sọ tó pọ̀ o. wọ́n ní Venezuela ó darapọ̀ mọ́ BRICS pẹ̀lú epo wọn tó jẹ́ 303 billion barrel. èyí tó pọ̀ jù lágbàáyé ó lọ darapọ̀ mọ́ BRICS. léyìí tá a sì mọ̀ pé tó bá ti darapọ̀ mọ́ BRICS ó ti ṣàkóbá fún orílẹ̀-èdè Amẹ́ríkà. wọ́n sọ tó pọ̀ gan. wọ́n wá gbìyànjú àti sọ fún wa pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbìyànjú ilẹ̀ Venezuela láti máa ta epo wọn ní owó China wọ́n ti sílẹ̀kùnlẹ̀ wípé kò sí nǹkan kan ju pé káwọn oníṣòro lọ. Now honourable speaker àti comrade Ejidina ẹ jẹ́ á gbàgbọ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yìí bóyá ó rí bẹ́ẹ̀ kí ni wọ́n á máa mú àwọn aṣáájú wa nílẹ̀ adúláwọ̀ tí wọ́n fi máa ń play sí àwọn ará abí lọ́wọ́ tó fi wá jẹ́ pé wọ́n á wá ní excuse láti invade tá a fi wá máa rí ibi táwọn náà kù sí. ok ká tẹ̀lé pé gbogbo tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ lórí ẹgbọ́n tí comrade Ejidina sọ nípa amádùúró gan kí wọ́n ṣe é máa mú yàn tọ́mọ ìlú wọn tí wọ́n ń ṣèjọba lé lórí ó sì máa yọ. honourable speaker. ṣe rí àkókò imperialism látúndé torí pé àròpé imperialism ti lọ ni even though there is neocolonialism torí pé àwọn ará bí náà ló ń control most of this economy àfipè ní neocolonialism tó ń pè ní new colonialism ìṣèjọba àwọn ìlú òkèrè lórí àwọn ìlú mìíràn ní oríṣiríṣi ọ̀nà náà sì ń gbà ṣe. Tẹ́ bá wo ìwà ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders yẹn kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jí pé wọ́n gbé wà yẹn wò ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí Venezuela ṣe pé Maduro láti 2013 tó ti wà ń bẹ̀ 2013 náà ti ń sọ fún wípé bóyá ọ̀gá àwọn kàtẹ́ ni wípé ń gbé drug yẹn wá sí Amẹ́ríkà ó dẹ̀ ń pa àwọn ọmọ wọn. Ìgbà tán fi ẹ̀sùn yẹn kan Mexico ní káwọn náà mọ̀ rà mọ́ káwọn náà ò bá ra drug mọ́ àwọn ò ní rí tà síbẹ̀ mọ́. So when tán ti fi ẹ̀sùn yẹn kan Maduro ẹ rí i pé economy Venezuela ó bẹ̀rẹ̀ sí dorí kodò. Ìgbà kan wà tí àwọn supermarket wọn tiẹ̀ ló ń jẹ kankan mọ́ tẹ́ pé àwọn èèyàn tó ní supermarket látàárọ̀ di alẹ́ tí wọ́n ló ń jẹ mọ́ àwọn pé kí ló fà á n tó fàájì pa àwọn sanctions náà gbélé Venezuela ó ti affect economy wọn. ṣẹ́ni tí àwọn imperialist tí wọ́n bá ti gbé sanctions especially America wípé ẹ lè ta oil yìí mẹ́wọ́n tẹ́kọ̀ gbélé Iraq tẹ́kọ̀ ní Iraq ò lè ta oil ẹ̀ mọ́ gbé sanction yìí wọ́n ní àfi káwọn máa ra epo Iraq lọ́wọ́ wọn káwọn máa san dọ́là fún wọn. So that became a problem. The same thing tán ṣe fún Gaddafi náà nígbà tán overran Libya America ló ń gba oil wọn tó yẹ pé wọ́n fi ń ṣe àkóso wọn gbà yẹn so Libya dídàkudà. So ẹ wá rí i pé most of the time àwọn leaders náà wọ́n play into their hands because irú Maduro nísìn àwọn èèyàn Venezuela ọ̀pọ̀lọpọ̀ ti sákúrò lù nítorí pé it's an authoritarian government. Àwọn tó ti ń padà lẹ́nu àná yìí wọ́n níye wọ́n ti sákúrò lù àmì sálọ Brazil àmì sálọ Chile àmì sálọ US tó pé wọ́n lè gbélù mọ́ nítorí pé tó bá ti tako Maduro ó ti dogo fún ẹ wò bẹ̀tí Gaddafi wà ń bẹ̀ ẹgbẹ́ àkànná sọ fún àwọn ọmọ Gaddafi wípé tó bá ti takò wọn pé àwọn ọmọ ẹ wọn á ju ẹni ẹ sínú wo kìnìún pé kìnìún á yá jẹ and which is not a lie. Ó máa ń fún àwọn imperialists ní opportunity láti lè attack wọn láti máa lọ ọmọ pé ìjọba wọn ò dára ìjọba alákatakítí ni wọ́n lò àwọn dẹ́fẹ̀ẹ́ correct wọ́n fi àjà àwọn èèyàn and then tẹ́bàdẹ̀ wò kò sí right for any country láti invade any other sovereign country. Gbọ́ ni we are running Venezuela. Bẹ́ẹ̀ni we will run Venezuela. wọ́n máa run ẹ̀ náà sọ yẹn. Honourable speaker kò sí leaders ní Libya ti sìn náà. Libya ti dorí kodò wẹ́rẹ́wẹ́ta.